Hello, ẹ̀yin èèyàn mi ṣe wà ń bẹ̀. Mo tún gbé mi today o. Àwọn olórí kábíyèsí Ọ̀jájá. Àwọn bíbù yẹn. Wẹ́, tó bá fẹ́ gbọ́, wọ́n á gbọ́. Tó bá dẹ̀ fẹ́ gbọ́. DSS wọ́n fi ń lé wọn káàkiri ńsìn. Wọ́n ní ṣe lólórí lọ kó àwọn DSS lọ sáàfin. Lọ sáàfin ní àná. Èní bí àbẹ́ẹ̀nì àná. Wọ́n ní ó ní òun fẹ́ lọ kó àwọn ìwọ̀nba àwọn tó wà ìtó ti sálọ ti sálọ. Ìtó ti lukudéètì ti lukudéètì. Hey! Ìwọ̀nba àwọn tó wọ́n ní Tọ́pẹ́. Tọ́pẹ́ tí mo ti ẹ̀ ń sọ pé àpẹ́ ojú ẹ̀ ti ẹ̀ tutù pé àti ẹ̀gbú rẹ̀ pé ó nice ó ṣe kíni. Àṣé gbogbo àwọn ìyàwó kábíyèsí yẹn wọ́n ti bímọ. Wọ́n ti bímọ rí. Even ní Ìgbìrà yẹn gan. Ṣé yẹn jọ Adélébọ̀ nìyẹn gan. Bóyá àti ẹ̀ ti fọ́kọ torí ìjọ́ ló yìí fẹ́ kábíyèsí. Òun náà ti máa rí wọ́n ti bímọ tán wọ́n tó wá bá dalé onílé rú. Ilé wọn ò sẹ́tù níbi tí wọ́n ti ń bọ̀. So nǹkan tó ń gbé wọn ṣẹ́ mọ̀. Téèyàn bá wà láyé yìí. Bible ní by their fruit you shall know them. Nípa ìṣe wọn lẹ máa fi mọ̀ wọ́n. Àti nípa èso wọn lẹ máa fi mọ̀ wọ́n. Yes. Nípa ìṣe wọn lẹ máa fi dá wọn lẹ́jọ́. Ṣé rí bọ́n ṣe wà yẹn? Àṣílé wọn ibi tí wọ́n ti ń bọ̀ ibẹ̀ ò gbádùn. Olè ojú kòkòrò òun ló mú wọn délé ló gbé wọn délé kábíyèsí. Wọ́n mọ̀ pé àwọn gan ò capable láti wọ irú ilé ọlá ńlá bẹ́ẹ̀ yẹn. Pé wọ́n ṣe mess ara wọn up. Wọ́n mess ara wọn up to the extent pé ṣé pé àwọn eléyìí ṣé wọ́n wọ̀ tó ṣé wọ́n merit ẹ̀ láti wọ ilé kábíyèsí débi wọ́n náà fẹ́ máa ba ààfin jẹ́ wọ́n fẹ́ máa ba life kábíyèsí jẹ́. Ẹ rí pé àwọn ti fọwọ́ ara wọn ba ayé ara wọn jẹ́. Wọ́n ti rádaràdá ti ń bá wọn ó tiẹ̀ ti bá wọn. Torí nígbà tó wo ṣùṣùṣù tó sọ pé ó fẹ́ ṣọmọ ọmọ ẹnìkejì tójú korojú ò kí ṣe pé bóyá wọ́n ń ṣe é ní kíni o wọ́n ṣe é ní physical. Wọ́n succeed. Wọ́n tún kó lọ sí wọ́n tún fẹ́ lọ ṣe ti wọ́n fẹ́ ṣe ní spiritual. Wọ́n succeed wọ́n á fẹ́ ṣe ní physical. Tèmi Tọ́pẹ́ tí mo ti ẹ̀ sọ pé ojú yẹn ti ẹ̀ tutù pé àti ẹ̀gbúra ṣé bàbá ńlá wèrè ni wọ́n. Aṣọ tiẹ̀ tí wọ́n sá fọmọ́lẹ̀ ni. Aṣọ ọmọ rírìn ni wọ́n. Bóyá kẹ́ o kábíyèsí mọ̀ bóyá wọ́n ti fẹ́ yàwó bóyá ti fọ́kọ rí o. Kábíyèsí àwọn nǹkan ti fọ́kọ rí. Ṣé mọ̀ pé ọba àwọn ayé ọba àwọn ọba sọ wọ́n láwọn jẹ ayé ọba. A ní ìyàwó agbẹ́sẹ̀lé torí pé ẹni nǹkan tó bá béèrè pé kò sí nǹkan tó bá béèrè tí. Ìbájẹ́ ìyàwó níyàwó ìbájẹ́ tó ti bí gbogbo ìfúnnú ẹ̀ kí kábíyèsí tó fẹ́. Ṣé mọ̀ pé wọ́n lágbèrè. Gbogbo àṣàkáṣà pé àwa làjọba a lè ṣe gbogbo oríṣiríṣi nǹkan tó wù wá. Òun náà ṣe é ṣe gàlígà ìtàn fi lọ ń gbé ìyàwó níyàwó. Àti ìyàwó níyàwó àti ìyàwó èṣù àti ìyàwó ọmọ àlè àti ìyàwó ọmọ ọkọ gbogbo wọn àfẹ́papọ̀ ni. Torí wọ́n sọ pé ọba lè bàdé everything. So nǹkan tí ó jẹ́ kí kábíyèsí náà máa serve gbogbo àwọn punishment yẹn. Ṣùgbọ́n ó fi ń kó bá olórí Mariam. Èmi ò mọ irú orin tó fẹ́ kọ sí gbẹ̀du o. Tó fẹ́ kọ sí gbẹ̀du mi ò mọ̀ bóyá Queen Naomi o. Mi ò mọ̀ kó lè ìbẹ̀tẹ̀ Ọlọ́run á kó sí inú. Holy Spirit náà á kó sí inú. Ọlọ́run second time tó fẹ́ padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Ọlọ́run á sìn lọ o. Á wà pẹ̀lú ẹ o. Á bójútó lágbára Ọlọ́run. Nǹkan kò ní ṣe ọmọ Naomi. Kò ní ṣe Tádéníkáwò lágbára Ọlọ́run. Ó máa di irú àdìgbà fún kábíyèsí àti Naomi. Nítorí pé láìṣẹ̀ náà fi ń lépa Naomi àti ọmọ ẹ̀. Even kábíyèsí kí kábíyèsí náà kàn lọ tọwọ́ ọmọ ọba ṣọ. Ó tọrọ ní ká máa sọ kábíyèsí ẹ̀yin gan
mo ti ṣàlàyé ní gbogbo ìgbà time with that number pé kẹ́yìn náà kẹ́ wádìí ohun gbogbo dájú kẹ́ tó ṣe ètò ìkíní kẹ́ tó di ètò jẹ́ òtítọ́ mu. Mo mọ̀ pé gbogbo ìtẹ́fẹ́ dákẹ́ látijọ́ yìí ẹ̀yin náà ní within you ẹ̀ ń regret pé kí ló sún yín sí gbogbo rẹ̀. Àfi kẹ́ yá tọrọ dáríjì k'Ọlọ́run kó ṣàánú fún yín. Torí àṣìgbé ọmọ wọ́ọ̀dù gbáà òun ni àwọn olórí yẹn. Àwọn tẹ kó bàtẹ́ ti gbé kìíní gbé kejì gbé kẹta. Ẹbí kejì yẹn ló wá bu yín lọ́wọ́. Àṣé gbogbo wọn àṣé oṣó àjẹmèrè ẹlẹ́bọ lóògùn gbogbo wọn ni. Àwọn principalities and powers àwọn lẹ kó kúnlé. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní hàn yín lé mọ̀. Mo mọ̀ pé Ọlọ́run á bá yín ṣe o. Tẹ́ bá ti sọ fún Ọlọ́run kó dáríjì. Torí Ọlọ́run ní òun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronú pìwàdà kúrò ní gbogbo àwọn ìwà tó ń hù. Wọ́n bá ní Tọ́pẹ́ yẹn pẹ̀lú bó ṣe ṣojú tó ṣe bí nọ́sẹ̀ǹtì yẹn tó ṣe bí kíni. Àṣé ó ti wọ kákọ́ọ̀sì àwọn òṣòròǹgà tó wà nínú irú ọmọ bóyá yẹn gan lọ lórí wọn. Ìyẹn ìtọ́ ń pè ní Mariam. Ètò òun náà ti kó tiẹ̀ bí kò sáré orókun ara ọ̀rọ̀ adìyẹ. Ọ̀rọ̀ wọn ti di adìyẹ bà lókun. Òun lọ̀rọ̀ wọn. Tọ́pẹ́ náà wà sọ òun ló lọ sí ilé ìwé àwọn Tádéníkáwò tó ní òun fẹ́ mú Tádéníkáwò kábíyèsí ní kóun lọ mú wá. Ṣé rí pé kọ́ńsán ti wà lórí wọn wọ́n wá mọ̀ nǹkan tó ṣàìdá. Wọ́n mọ̀ nǹkan kan ṣàìdá. Wọ́n kàn ń ṣe anyhow. Wọ́n kàn ṣe mistake anyhow. Wọ́n ń ṣìṣe anyhow. Ayé wọn ń bàjẹ́ anyhow. Kírú Tọ́pẹ́ yẹn tó dé ó ní wọ́n ní kóun lọ mú ọmọ wá. Àmẹ́ni tó sọ fún pé kó lọ máa tọ́jú ọmọ. Wọ́n bá tẹ̀ ní kó tọ́jú ọmọ ṣé Tádéníkáwò náà ní kó lọ máa tọ́jú. Kí n tiẹ̀ ìṣojú ẹ̀ náà ti bí. Àbí báyìí wà àti ìyá Tádéníkáwò ẹjọ́ tán ni. Tó máa fi rán ẹ pé ṣé ìwọ ló mú ọmọ lọ sí school tẹ́lẹ̀? Ìwọ tán mọ̀ nílé ìwé tí ò bá jẹ́ Ọlọ́run tó fẹ́ mú ọ. Ìwọ tán mọ̀ nílé ìwé school àwọn ló lọ bá wọn pé wọ́n ní ìyá Tádé ní kan mú ọmọ wá. Bàbá Tádé ní kan mú ọmọ wá. Ṣé kìí ṣe pé wọ́n ń jẹun lórí ẹ̀ ìwọ Tọ́pẹ́ yẹn? Tí gbogbo yín tẹ́ ya jàǹdùkú nínú ààfin kábíyèsí. Ṣé irú yẹn wá bójú mu? Ṣé nǹkan tó ṣe yẹn ṣó bójú mu? Ìwọ náà gbọ́ rẹ̀ wọ́n ní kó mú ọmọ wá. Ǹjẹ́ àṣírí ò sì tú? Ìwọ ní wọ́n ní kí ìwọ fẹ́ máa tọ́jú Tádéníkáwò pé wọ́n ní wọ́n ríran sí ẹ pé kó máa tọ́jú ọmọ ọkùnrin kankan máa tọ́jú. Ṣé Tádéníkáwò náà ní kó máa tọ́jú? Wọ́n wá ní ọmọ 3 months tó fi ilẹ̀ tó fi sá kúrò nílé ọkọ tó sá wá sí ààfin kábíyèsí. Tí kábíyèsí fi wọ ṣé ìyẹn ni ọmọ tó fi ilẹ̀? Èmi ò mọ̀ bóyá wọ́n lórí ọmọ yẹn gan ń jà fún ẹ. Pé ò ní rọ́mọ bí nílé kábíyèsí. Pé spirit ọmọ yẹn Ọlọ́run jẹ́ kó lè rọ́mọ bí. Èmi ò ní kó má bímọ. Mi ì gbàdúrà pé kó má bímọ. Ṣùgbọ́n èyí tó kọ́kọ́ bí yẹn kó kọ́kọ́ lọ tọ́jú yẹn. So àṣìṣe ti bá gbogbo yín ṣiṣẹ́ ó ti bá gbogbo yín. Wá lọ mú ọmọ ọlọ́mọ lọ Tádéníkáwò. Wo àwọn áńgẹ́lì tó ń tẹ̀lé Naomi wọ́n ti ṣe yín pa ẹ́ ti ṣìnà. Ṣiṣẹ́ ti bá gbogbo yín. Wọ́n ní Naomi lọ mú DSS láti lọ kó wọn ní àárọ̀ yìí. Àwọn oníṣẹ́ ẹbí. So ẹ̀yin èèyàn wa òun ni a tún gbọ́ pé àṣé ẹni tí mo ti ẹ̀ sọ pé ojú ẹ̀ tutù ó dẹ̀ ń hùwà bí innocent. Àṣé ògbólógbò òun ló lọ sí school Tádéníkáwò. Àṣírí ẹ̀ ti tú wọ́n ti fi DSS lọ kó gbogbo wọn. Àwọn aṣiwèrè àwọn akóṣìbérù. Kábíyèsí ẹ̀yin lẹ kú bó ṣe ń lọ o. Ẹ kú bó ṣe ń lọ Ọlọ́run á bá yín yanjú ẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, ẹ bá mi subscribe, kẹ́ lè bá mi love ẹ like ẹ. Kẹ́ lè bá mi fi ìtókù sí comment section. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye.